gbogbo wa náà la gbọ́ sí kéèsì Wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè lọ́dún 2024 nígbà tí ìjà tó gbóná gírígírí tó ṣẹlẹ̀ láàrin olólùfẹ́ méjì yìí ń gbẹ̀yìn débẹ̀ ń jà yín tán àjà tán ìjà ló máa ń dálẹ̀ ṣùgbọ́n tí n bá sọ fún yín pé àwọn olólùfẹ́ méjèèjì yìí wọ́n ti padà ńkọ́ ìjà wọn ti parí. Bó níjà ṣe parí, kí ló fàjà àti pé kí ni tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì gangan, gbogbo ẹ̀ pátápátá ní gbẹ̀yìn débẹ̀ nínú móvì yìí. Ìdí tó fi dáa tí ò yẹ kéèyàn máa yọnu púpọ̀ sọ̀rọ̀ ọkọ àtìyàwó nù. Kí n tó gbẹ̀yìn débẹ̀, kí n tó já yín tán bẹ́tà kí n tó gbẹ̀yìn tìràbàyè, ẹ má gbàgbé subscribe sí YouTube channel wa yìí. Ẹ jẹ́ n kọ́kọ́ play short video kan fún yín kí n kọ́kọ́ fi gbé yín débẹ̀ ní tó ṣẹlẹ̀ lọ́dún 2024 láàrin Wùmí Ajíbóyè àtọkọ rẹ̀ Ṣẹ́gun Ògúngbè yín òṣèré orí ìtàgé ilẹ̀ wa méjèèjì. Ẹ má lọ ibì kankan, àjọ gbádùn ètò lónìí. Ẹ ti mọ̀ pé Gist TV Yorùbá lẹ́wà. Ẹ share fídíò káwọn èèyàn lè kọ́gbọ́n pé àárín ọkọ àti ìyàwó kì í ṣe ní téèyàn máa ń yọnu sí, kì í sì ṣe ní téèyàn máa ń dá sí. ń gbìyìn débẹ̀. Ẹ kọ́kọ́ wo fídíò yìí náà, mò ń padà bọ̀, ẹ má ti lọ ibì kankan, wà ṣàlàyé àwọn nǹkan tí ò yé yín fún yín àti pé bó ni wọ́n ṣe padà parí ìjà wọn. Ṣó fẹ́ pa mí ní Ṣẹ́gun? Leave me alone, go away. I am not interested anymore. Mi ò ṣe. Ìjọba mo ti káwọn ọmọ kúrò lórí ẹ̀dọ́ sí, kí ló ṣe kọ́kọ́ fún ọ̀nà o? Ṣé ẹ rí ìjà tí mò ń sọ yìí, ẹ̀yin náà ti gbọ́ ohun tó sọ. Fídíò náà gùn ṣùgbọ́n ń fẹ́ play gbogbo ẹ̀ tán. Ibẹ̀ làwọn àṣírí kan ti tú pé Wùmí Ajíbóyè pé kìí ṣe pé ó lẹ́gálè ṣe ìgbéyàwó pẹ̀lú Ṣẹ́gun Ògúngbè. Ibi ìjà yìí làṣírí ti tú pé àwọn méjèèjì wọ́n kàn pàdé nínú Nollywood industry ni kó tó di pé ọ̀rọ̀ oyún wọ̀ tí wọ́n sì bímọ méjì fúnra wọn. Ọmọ méjì rẹ̀ bóyá láti máa take care ni. Gbogbo yín náà lẹ mọ̀ pé nínú àwọn òṣèré orí ìtàgé ilẹ̀ wa tá à ń lérò pé ó fẹ́yàwó méjì ní Ṣẹ́gun Ògúngbè torí ó ti kọ́kọ́ níyàwó kan torúkọ rẹ̀ ń jẹ́ Àtinúkẹ́ Ògúngbè kó tó di pé òun àti Ọmọwùmí wọ́n jọ ṣeré yùnkínyùnkín, wọ́n ṣeré kọ̀yìn sájà, wọ́n gbé nǹkan sí nǹkan, wọ́n gbé logo sí laga tó fi dọ̀rọ̀ olóyún dé. Àwọn méjèèjì bímọ méjì kó tó di pé ìjà tó gbóná girigiri ó ṣẹlẹ̀ láàrin wọn. Ṣé wàá rí ibi ìjà náà, Wùmí Ajíbóyè ó sọ àwọn ọ̀rọ̀ kan tó yẹ pé a ò lérò pé ìjà náà gan lè parí kó tó wá di pé wọ́n parí ìjà náà. Ẹ jẹ́ n sáré sọ àwọn ọ̀rọ̀ kan tó sọ kí n tó wá mú yín débẹ̀, kí n tó já yín tán, kí n tó sọ fún yín bó ni wọ́n ṣe parí ìjà. Ṣé rí nínú fídíò náà ó sọ ń bẹ̀ pé Ṣẹ́gun Ògúngbè ó máa ń ṣe yùnkínyùnkín pẹ̀lú àwọn ọmọ ọ̀dọ̀ òun pé kó dá gan ọmọ méjì tóun bí fún kìí ṣẹ̀tọ́ lórí wọn. Ó tún wá ṣe interview kan gbà náà tó fi hàn wá pé bí Ṣẹ́gun Ògúngbè yẹn ṣe rí pé láti bí ọdún 2020 táwọn ti ń fẹ́ra ó ní kò mọ ẹbí òun kankan, kò sì kóṣù wá, kò kó nǹkan kan wá láti jẹ́ pé kóun wá tọrọ òun nílé òun, pé ó ti sú òun tán pátápátá. Mo dẹ̀ máa ń sọ nǹkan kan, mo ní òwò tọmọ bá ti wọ̀ láàrin ọkùnrin sóbìnrin ó ti kúrò lówó àlè torí àwọn méjèèjì ti bímọ méjì fúnra wọn. Ẹ wo bó làwọn méjèèjì ṣe wá parí ìjà torí ká tún máa sọ̀rọ̀ eléyìí tó ti lọ in tó ti kúrègbè ó ti kúrègbè torí Ṣẹ́gun Ògúngbè náà nínú interview rẹ̀ pẹ̀lú Oyinmọ́mọ́ ó ṣàlàyé ń bẹ̀ nígbà tí interviewer tó bí pé ẹ̀yin àti Ọmọwùmí Ajíbóyè ẹ ti jà, ǹjẹ́ lẹ́ẹ̀sì tó ń sọ̀rọ̀? Ó ní kò sí, àwọn ń sọ̀rọ̀. Ó wá ní kódà báyìí àwọn ti jọ ṣe eré sinimá kan tó jẹ́ pé àwọn méjèèjì làwọn kówó lẹ̀ táwọn fi ṣe eré náà, pé kò wá sí báwọn ṣe fẹ́ ta eré náà táwọn méjèèjì ò ní parí ìjà láàrin àwọn méjèèjì. Ibẹ̀ ni olóòtú ti wá bí léèrè pé
so n tẹ́ ń sọ fún wa ni pé ẹ̀yin méjèèjì ó jọ jókòó tìra yín báyìí tẹ́ ẹ̀ mọ̀ wòra yín lójúkorojú tẹ́ ẹ̀ sì jọ máa ṣe advert pẹ̀lú eré tẹ́ ẹ fẹ́ ṣe. Ó ní bẹ́ẹ̀ ni ó láwọn méjèèjì àwọn ti parí ìjà. Tẹ́yìn náà bá rí Ọmọ́wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè, àwọn méjèèjì ìjà ti parí, wọ́n sì ti bẹ̀rẹ̀ eyín promotion eré wọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé jáde láti ṣe àfihàn rẹ̀ pé àwọn méjèèjì àwọn jọ ṣe eré papọ̀. Ẹ̀yin náà dẹ̀ mọ̀ pé kò ṣeé ṣe láì ṣe pé wọ́n ti parí ìjà kí wọ́n jọ àjọ jókòó lórí movie set páwọn jọ ń ṣeré papọ̀ ká tó wá sọ wípé àwọn méjèèjì ó jọ jókòó wọ́n jọ máa sọ̀rọ̀ páwọn jọ fẹ́ ṣe promotion fún eré àwọn. Kété tí wọ́n fi fọ́nrán náà kékeré síkànnì ayélujára, inú àwọn èèyàn dùn, àwọn tó jó lólùfẹ́ wọn. Kódà àwọn ènìyàn ń sọ lábẹ́ comment section pé àdúpẹ́ sí pé ìyá Ọmọ́wùmí Ajíbóyè àti Ṣẹ́gun Ògúngbè ṣé kó lè parí, pé ìdí tí ò fi yẹ kó jẹ́ pé èèyàn ó máa yọnu sáàárín ọkọ àti ìyàwó, especially táwọn méjèèjì bá tiẹ̀ ti wá bímọ fúnra wọn. Torí pé ẹ má jẹ́ ń tàn yín, tí ọkọ àti ìyàwó tàbí tí obìnrin sọ́kùnrin bá ti wà tí wọ́n kọra wọn ṣùgbọ́n tọ́mọ ti dà wọ́n pọ̀, ó máa ń le láti jẹ́ pé káwọn méjèèjì ó ja àjàdíjú pé wọ́n wà níjọ sọ̀rọ̀ mọ́. Torí pé nǹkan kan ń bọ̀ lọ́jọ́ iwájú tí ó mú wọn papọ̀, bí bọ́yá ọmọ fẹ́ ṣe graduation, ọmọ fẹ́ ṣe freedom tàbí ọmọ tiẹ̀ fẹ́ lọ ilé ọkọ. Àbáwọn dúpẹ́, àbáwọn yọ̀. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ lọ sí abala àríwísí, ẹ tẹ congratulation fún Ṣẹ́gun Ògúngbè. Ṣùgbọ́n àwa tí mọ̀ bóyá Ṣẹ́gun Ògúngbè yóò padà ṣe ẹ̀tọ́ tí ò ṣe nígbà náà, pé tó bá jẹ́ pé ó sì ní interest láti fẹ́ Ọmọ́wùmí Ajíbóyè gẹ́gẹ́ bí ìyàwó kejì, bóyá yóò padà ṣe ẹ̀tọ́ pé kóun lọ sí ọ̀dọ̀ àwọn fámìlì ẹ̀ kó kóṣù lọ pẹ̀lú ìlù àti ìfọn kí wọ́n fi lọ tọrọ ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó lọ́ọ̀dẹ ọkọ. Ẹ̀yin náà mọ̀ pé kì í tí ì jẹ́ ìyàwó kejì lọ́ọ̀dẹ ọkọ Ṣẹ́gun Ògúngbè. Ẹ jẹ́ á máa wò ó, ṣùgbọ́n àwa ń gbà ládùúrà tó bá yẹ pé ní tí ó bá ìlànà rẹ̀ múnú, ẹ jẹ́ á máa wo ní tí ó ṣẹlẹ̀. Ẹ má gbàgbé, ẹ subscribe yín sí YouTube channel wa, kẹ́ ẹ wá má gbàgbé ẹ share fídíò yìí káwọn èèyàn ò fi kọ́gbọ́n. Ẹ wò mo tún mú mi bọ̀.